قال رسول الله صلى الله عليه وسلم النكاح سنتي ومن رغب عن سنتي فليس مني صدق رسول الكريم. ìyàwó làwọn gbé o. Assalamu alaikum ẹ̀yin jọ̀mọ́ mi. Mo dé wá èmi ò torí ohun méjì wá síbí nítorí ìgbéyàwó yìí ni ìgbéyàwó ṣe kókó bọ́mọ bíbí náà ti ṣe pàtàkì. Ìyàwó dúró ọ̀rọ̀ Ànábì ló sọ wípé àníká sunnati ìgbéyàwó yìí súnà ni kọkùnrin ó láyà ẹ ò mọ̀ pé súnà ni kóbìnrin ó lọ́kọ ẹ ò mọ̀ pé súnà ni ìgbéyàwó ṣe wá ń di wàhálà. Ìyàwó léyìí múra sí bàdà ẹ̀sìn, ìyàwó léyìí múra sí bàdà ìwà, ọkùnrin léyìí múra sí bàdà ẹ̀sìn, ọkùnrin léyìí máa tọ́jú ìyàwó rẹ̀ rà. Ilé ẹ̀kọ́ tí o fẹ́ dá sílẹ̀ yìí ilé ẹ̀kọ́ súnà ni ọ̀rọ̀ Ànábì ni ẹ lò, iṣẹ́ Ànábì ni ẹ ṣe, ọ̀rọ̀ Kùránì ni ẹ lò, ọ̀rọ̀ Ọlọ́run ni ẹ ṣe. Mọ́ní Kàmílà bó bá ń gbóhùn mi, bí Lúkúmọ́nù bá ń bínú kó mọ́ bínú, Pọ́pẹ́yẹmí bá ń sọ̀rọ̀ kó má sọ̀rọ̀ kankan nítorí tó bá lọ bínú jáde ẹlòmíín máa tún dùnnú wọlé. Ṣé bí wọ́n ní ọlọ́bẹ̀ ló lọ́kọ, èmi ò mọ bí wọ́n ti ń ṣẹ́gun sí, èmi ò mọ bí wọ́n ti ń rò fọ́ òwe tọmọkùnrin fi wá ń takú síbẹ̀. Bó bá súnmọ́ mi ní máa fún ọ lóríkì ọkọ rẹ. Kékeré Ìjẹ̀bú owó ni, àgbààgbà Ìjẹ̀bú owó ni. Ìjẹ̀bú kan ẹrù rẹ̀ mẹ́fà ni, ẹrù Ìjẹ̀bú mẹ́fà yìí owó ni wọ́n dì síbẹ̀. Ẹ̀yin lọ́mọ arójò sóyè o, arójò gbéyàwó ọmọ ẹ̀díyẹ bá lókun bára ò bá lókun kò ní lè rẹ̀ dìyẹ gan. Ọmọ òun ń ṣe ní ọ̀yọ̀yọ̀ ọ̀yọ̀yọ̀mọ́yọ̀mọ́ òun ti ń ṣe ní olè parí. Ọmọ olóbì kan ọwọ́wọ́ ti rí wọ́wọ́ o, olóbì kan ọwọ́wọ́ ti rí wọ́. Ọmọ olóbì wọ́rọ́kọ́ ẹ̀bá ọ̀nà, èyí tó dára àwọ̀ sẹ́rù ẹni, èyí tí ó dára àwọ̀ sóko bòmíràn, ẹyẹ burúkú arómú jẹ ni. Ọmọ baálẹ̀ ọkọ ìlú bàǹtàbàǹtà, ọmọ olówó joyè méjì pọ̀ ojú retí ẹ̀kẹta. Ọmọ wọn nílùú Ìtúndó, ọmọ olùrágùnṣì agbépo ní ìyẹ̀kùn, ọmọ elégbèje ìdílé òwe, ọmọ àjà lólúgbẹ̀yìn, ọmọ akóbìṣẹ̀ṣẹ̀ àforógbó bọrí, ọmọ ọlọ́tí kankan bí àròyé, ọmọ mo gbé nírèjì, ọmọ wọn nígbòyè nílé Olùsàdà, ọmọ Balógun dòdò dáwà o. Kàmílà ló ń fẹ́ gbàrè òun kó tó máa lọ, Ọmọlọ́lá wá gbàrè rẹ̀ kó tó máa lọ. Màmá tí mo ní mo wá gbàrè mi kí n tó máa lọ. Ilé ọkọ yá, ilé ọkọ wọ̀n yá ò lọ nítorí ibi tẹ́ràn mi ni mò ń lọ. Àjò tẹ́ràn mi ni mò ń rè, kò yẹ mí lówùúrọ̀ kò yẹ mí lọ́sàn-án kó wá yẹ mí lọ́jọ́ alẹ́. Ọkọ ni mo gbé, ọkọ ni ń gbé mi, ìyàwó ọdún lọ sígi, ọkọ tún mi gbé òwe. Wọ́n ní bí mo bá ṣìṣe kú ṣe tí mo wá rè é gbó. Wọ́n ní bí mo bá ṣìṣe kú ṣe tí mo wá rè é gbónú, ojú àti mi ojú àti èmi. Kàmílà ò gbóyún ẹ̀sìn wálé, Ọmọlọ́lá ò dójú tìyá,
òjòjú ó ti ràn rẹ̀. Ọmọ igi àkòtò nílé alágbàlá ọ̀jẹ̀, ọmọ kúdúrú lẹ́nu so, ọmọ bó bá rìn bó má má gbé lọ́wọ́ òye. Nítorí gbogbogbò kì í ṣe lórí, èèyàn gbogbo kì í ṣe níwà. Ará Akíntọ́lẹ̀ ń mògún ọmọ olórí ọdẹ, ọmọ sùnwọ̀n nígbà tọ́mọ tí ò sùnwọ̀n. Kí làá wá fi òǹṣe nílé ọmọ olórí ọdẹ? Àdùfẹ́ ògbó ìdásà, ọmọ akówó orí ẹbọ, adìkòkò kúkú ọmọ ìsàlẹ̀ àkádò lóyè, ọmọ ajára bí epo, ọmọ bíyà ó lówó lọ́wọ́, bàbá gbọ́dọ̀ rí ṣe ni. Ọmọ àká ilé, ọmọ àká òde ni. Ọmọ wọn ló mú àpẹ̀rán, ọmọ ọlọ́rọ̀ agogo dẹ. Ìwọ sì ní kémi sì hàn ni wọ́n ń ṣe lómù, tálẹ́ fi lẹ́mọ́ lọ́wọ́ òye ni wọ́n fi dánmọ́ àsìgbà lọ́nà tòmù. Ẹ̀wọ̀ iyán dómù àdọ̀tún, àṣẹ̀ṣẹ̀gún iyán dómù àdìkàsì. Ìwọ dọ̀tún gbé òde mi, ṣé ìwọ yan wá gbà yìí tó jọ ọ̀tún lọ ni. Ọmọ sí ọmọ abọ́rọ́kùlà, ọmọ sí ọmọ abọ́rọ́kù lówó lọ́wọ́. Ewúrẹ́ ló bá sọnù nílé yín kẹ́ mọ́mọ́ fi lọ́wọ́ òye. Bàbá tiwa kì í ṣẹ́gbẹ́ gbẹ̀ràngbẹ̀ràn. Adìẹ ló bá sọnù nílé yín kẹ́ mọ́mọ́ fi lọ́wọ́ òye. Bàbá tiwa kì í ṣẹ́gbẹ́ gbẹ̀ràngbẹ̀ràn. Bí wúndíá bá sọnù nílé yín kẹ́ máa rán ẹlẹ́sẹ̀ wá, ẹlẹ́ṣin ní kẹ́ rán wá òye. Ẹ̀yin ìyàwó yóò ní mẹ́ni, Kàmílà wá bọ́kùnrin àbí ó, Ọmọlọ́lá wá bóbìnrin àbíyè. Bó bá wá dẹ̀ mí, wọ́n wá bá yín kó méjì, wọ́n wá bá yín kó mẹ́ta, wọ́n wá bá yín kó mẹ́rin, wọ́n wá bá yín kó obìnrin. Ọkọ ìyàwó èmi lọ́mọ ń ṣe sí bàrúwò kó bẹ́ẹ̀ o. إني صدق رسول الكريم الله أكبر.